Now welcome to the best TV. Now be me talk for this trendy TV things. We are outside today at Alhaja market to come and celebrate our mother. She is now been coronated as the Iyaloja of Eleja Aro. Lagos the whole. She was once the Alhaja one, and now she is 8 years her own before, and now presently she is Lagos worldwide. We're going to move you guys. We're going to take you guys around the event, and you're going to be seeing things by yourself. As in, Mama, you will be singing things yourself. And I know today will be a very, very loud one. As in, you guys will not even want to miss this. As in, today it go loud. Let's just go around the market and see what's happening here. What's happening in the market? Who can we talk to? And how the woman tell you? Why is she the one they are giving the position? Thank you. Oh, now welcome to our TV. See who is here. This is our mommy in the Lord, though. Our mommy where they want to coronate today as Iyaloja General for Eleja Aro. You know now, you where they chop Eleja Aro, where they chop all those fish where they fly now, no now. So mommy is here. Mommy, John to yellow, Baba was so fun. Àwọn ará ilé kí ni orúkọ yín mà? Simiatu Asani. Ma? Simiatu orúkọ sínú mi. Orúkọ yín gangan. Simiatu Asani. Wọ́n ní orúkọ àwọn ní ìyáàfin Simiatu Asani. Mọ́mì ẹjọ́ tó lọ́lọ́ ẹ má bínú a gbọ́ pé ẹ̀tàn mọ́ àwọn kájíròjayé àbí àwọn elédìgbò tí gbogbo àjà. Gbàrà lọ́dọ̀ Ọlọ́run àwọn orí wọn ni jẹ́ gangan. See, I'm here with a big person tí ẹ lè imagine. I'm here with mọ́mì wa olórí gangan kájíròjayé one. Kò easy. Mọ́mì a mọ̀ pé yín náà máa ní one or two things láti sọ fún àràrà lè mọ̀ pé kò easy kéèyàn tó lè dé ipò yìí tọ́fi dípọ́ wọn máa ń fi èèyàn jẹ olórí gbogbo àwọn Eleja Aro ní gbogbo etí ọ̀sán. Eleja Aro àtẹlẹ́jà ọ̀tún àtẹlẹ́jà ọ̀sà Ọlọ́run ló ṣe é kì í ṣagbára mi. Ṣé ti gbọ́ báyẹn àwọn ní kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ló ṣe mọ́mí ẹ̀jẹ̀ má bínú advice wa bí àníyàn wo lẹ ní ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún àwọn aráalé tí wọ́n ń wò wá. Gbogbo aráalé tó ń wò wá pátápátá ojú yín ò ní fọ́ etí yín ò ní di o nǹkan ayọ̀ la máa bára wa ṣe o sùúrù ló ní gbogbo nǹkan láyé yìí o téèyàn bá ní sùúrù ó máa débi tó ń lọ o wàláì kò ní ṣìnà rárá ó máa débi tó ń lọ so ẹ fi sùúrù kún gbèsè ayé yìí o ẹ fi sùúrù lọ́pọ̀lọpọ̀ ẹ fi kún gbèsè ayé yìí ẹ̀dẹ̀ má wo aago aláago ṣiṣẹ́ o ká má wo aago aláago ṣiṣẹ́ o ẹni tó bá lé kádàrá oníkádàrá ó máa pòfo ní àdúpòfo àní ṣìnà. Ẹ ṣé gan ni mà ẹ̀yin lè máa lọ ẹ ṣé mà. Ẹ ti rí pé àwọn tó pọ̀ ló wà ní ibà olórí kájíròjayé one gbogbo ti àjà òun lẹ ara rí tó kọjá yẹn and she is the one being coronated today as Iyaloja General for the Eleja Aro. Any Eleja wey dey put hand inside water dey bring am come out. Ẹ wo àti ìṣetán a sì ń bọ̀ ó pọ̀ nílẹ̀ ni o bí sandy soil.